tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ máa káàárọ̀ o ẹ káàsán o etí tẹ́ ẹ ń gbọ́wọ́ ọmọ nídìí bákan náà ojú tẹ́ ẹ sì fẹ́ rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò wá nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni báwọn ọmọ Adámáwá ti yarí tán o àwọn Adámáwá ti fárígá wọn láwọn ò ṣe mọ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ Adámáwá ti bínú tán ẹ wá gbọ́ wọ́n ní àṣetán wọ́n láwọn ṣetán láti kú fún ilẹ̀ bàbá àwọn ẹ máa wo moral ẹ máa wo confidence ẹ máa wo ìgboyà ọmọ ara nǹkan tí mo fẹ́ káwọn ọmọ Yorùbá ní nìyẹn ẹ máa gbọ́ wọ́n ní we are ready to die in our land in our fatherland we don't want to be servants in another land ẹ gbọ́ wọ́n ní kódà àwọn ṣetán láti kú sílẹ̀ bàbá àwọn torí pé àwọn ò ṣetán láti lọ ṣẹrú nílẹ̀ onílẹ̀ ẹjọ́ ṣèrọ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti ẹ̀ jíkẹ́ ẹ wo ọ̀rọ̀ yẹn ẹ ro bó ṣe ń gbé mi nínú bẹ́ẹ̀ ni náà torí pé wọ́n jẹ́ kó yé wọn pé ní tó bá gbà làwọn máa fi di kódà kó gbẹ̀mí àwọn adúró àwọn ò ní gbà kí ààrẹ kan gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ kó wá lọ sọ wọ́n dẹrú nílẹ̀ onílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn wo ló sọ yìí àwọn ọmọ Adámáwá ni o bẹ́ẹ̀ ni wọ́n ti bínú wọ́n ní kódà wọ́n rọ ìjọba àpapọ̀ pé ṣẹ́rí gbogbo àwọn mílítírì ẹ kó wọn dá sí bọ́dà kí wọ́n lé gbogbo àwọn bókòbókò tí ó wà ní agbègbè wọn tó wọ́n àtàkì wọn kí wọ́n di gbòs àwọn gan ṣetán láti tẹ́ríwọ̀ wọ́n ní àwọn gan ṣetán láti jà kó lè ṣe pé bóyá àwọn nìkan àwọn gan máa dúró àwọn gan máa kojú wọn kí ló wá fa gòbé o látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àwọn ajínigbé àwọn bókòbókò wọ́n pa èèyàn mẹ́rìndínlógún which is 16 kí ló dé ó ṣe àwọn arábí máa ń derive joy nínú kó máa fẹ̀mí èèyàn ṣòfò ni wọ́n pa èèyàn 16 ẹ wá mọ tó wá dùn ní jù tó kani lára nínú èèyàn 16 yẹn baálẹ̀ ìlú yẹn wà ń bẹ̀ ìyẹn baálẹ̀ Kútà ó mà ṣe o ìdílé kan ni wọ́n tún pa torí yàtọ̀ sí baálẹ̀ yẹn níṣẹ́ ni wọ́n tún pa ọmọ ẹ̀ ọkùnrin kan ṣe ọkùnrin méjì tí yóò ní wọ́n máa tún mú ṣe kí ni wọ́n mú òun náà balẹ̀ wọ́n mú òun àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pa sí ojú ìjà náà wọ́n pa bàbá wọ́n ti wá pa ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún jẹ́ ọmọ olórí ìlú yẹn ìyàwó ọmọ baálẹ̀ ibẹ̀ yẹn ẹ wá wò ó ta ló wá jẹ́ káṣírí ìtú ẹnìkan ni o bẹ́ẹ̀ ni tí orúkọ ẹ̀ ń jẹ́ Wàbẹ́nọ́sì òun ló fi ẹ̀mí ara rẹ̀ la ewu lọ pẹ̀lú àtìlẹ́yìn àwọn olóòdẹ tí ó lọ sí àgbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni o tí ó lọ ibi tí àgbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ níbẹ̀ ló ti wá sọ fún pé àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀mù unit tó jẹ́ pé wọ́n máa pínra wọn káàkiri sí Zẹ́ community bẹ́ẹ̀ ni torí bí bẹ́ẹ̀ kọ́ the unit we have in Doha is not able to reach the area of combat pé àwọn ọmọ ogun táwọn ti níbẹ̀ kò tó láti dé ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ni kò tó láti dé ibẹ̀ yẹn ó ní ṣe fẹ́ gbọ́ I can tell you that in most of the battles it has been our hunters alone ṣe é ti rí mo ń rí joy ó ṣe jẹ́ pé àwọn victory ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká rí sí o ó ṣe jẹ́ pé àwọn victory tá à ń rí sí àwọn ọdẹ nínú igbó Òrúnmọlẹ̀ àwọn ló mú ìtàn yẹn jáde ó ṣe jẹ́ pé àwọn ká sọ pé àwọn oríire àti ká sọ pé àwọn tó ṣokùnfà bó ṣe mú àwọn ajínigbé àwọn ọdẹ nínú igbó Òrúnmọlẹ̀ tó jẹ́ pé àwọn ọdẹ ẹ má gbàgbé o Askari Dokubo náà òun àtàwọn ọdẹ ni wọ́n mú àwọn ajínigbé o ẹ tún wo àwọn Adámáwá yìí náà wọ́n ní àwọn ọdẹ wọn ló máa ń kojú àwọn bókòbókò yìí jù ẹ jọ ẹ̀yin Yorùbá where is una own I wan hear una own testimony mo fẹ́ gbọ́ ẹ̀rí tí níbo táàyè èyí tẹ́ ẹ pè ní ààrẹ Ìbágà ni kò bá dò bẹ́ẹ̀ ni kò bá dò àfikún dánù ní ṣá ẹ wò
ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi tiwọn náà ṣàríkọ́gbọ́n, ẹ jẹ́ á fi tiwọn náà hold, ká tiẹ̀ fi tiwọn náà sọ pé yes ó jíńjà wọn, wọ́n ní àwọn ọdẹ ló máa ń kojú wọn. Àwọn tó túmọ̀ sí pé àwọn sójà gan, àwọn ọlọ́pàá gan, wọn ò lè kojú wọn. Ẹ wá wò ó, àwọn bókobòkó wọ ilẹ̀ yẹn, wọ́n dáná sunlé, wọ́n sọ ìlú, wọ́n sọ dahoro, gbogbo àwọn ìdílé wọ́n fi wọ́n sínú ìpayín keke, wọ́n fi wọ́n sínú ìpayín keke débi wípé ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ọdẹ tó gbèjà gan ọta àwọn ìbọn ìgbàanì ló wà lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ báwo ló ṣe fẹ́ yára? Bẹ́ẹ̀ ni báwo ló ṣe fẹ́ yára ìgbà tó jẹ́ pé wọn ò ní equipment tó solid tàbí irinṣẹ́ tó strong èyí tó fi lè fèsì wọn àfi ìbọn ṣakabùlà. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n gbìyànjú náà pẹ̀lú bó ṣe jẹ́ kékeré yẹn, wọ́n rí pé àwọn sì ń lé wọn padà, wọ́n rí pé àwọn ń lé wọn padà. Ara nǹkan tó ń ṣe yẹn tí àwa náà bá lè ṣe bẹ́ẹ̀, ṣé mọ̀ pé oríyìn ni ṣá, oríyìn ni. Ẹ má gbọ́ o, Bauchi with visible emotion added. As in ẹ gbọ́ ni wọ́n ní we are ready to die in our fatherland, we don't want to be servants in another land. Bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ ẹ mọ̀ pé wọn ò fẹ́ dẹrú nílẹ̀ onílẹ̀. Nígbà tí bókobòkó bá lé wọn lẹ̀ wọn tó bá padà wá sílẹ̀ onílẹ̀ wọ́n ti dẹrú nìyẹn. Ọmọ wọn máa dọmọ lọ́mọ, aya wọn máa dẹrú. Wọ́n wá ní fún ìdí èyí àwọn ò ní gbà, àwọn ò ní gbà. Ẹ wá ní ṣe fẹ́ gbọ́, iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa, iṣẹ́ tá a fọkàn sí ni. Fún ìdí èyí kò sí ibi kankan tá à ń lọ, gbogbo wa wọ́n ní gbogbo wọn we die there ni. Bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo wọn we die there. Débi pé gbogbo àwọn ìlàjì àbí ká sọ pé ìlàrin gbogbo wọn ti fẹ́ ṣe àgbẹ̀ tán. Gbogbo wọn dẹ̀ ti ní ilẹ̀ tí wọ́n ti ro, tí wọ́n ti gbin nǹkan sí. Ẹ jọ̀ọ́ ṣé ilẹ̀ yẹn ni gbogbo làálàá yẹn ni kó wá fi lẹ̀, kó wá lọ kó sá lọ nítorí agbésùnmọ̀mí, kó wá bẹ̀rẹ̀ ebi lójú pálí. Yorùbá ẹ wo báwọn arábí ṣe ń think fast, ẹ wo bó ṣe ń think with action. Ó máa ń ká mi lára. Níbo ni àwọn alágbára ìgbàanì Yorùbá wà? Ẹ wo Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú. Níbo làwọn alágbára ìgbàanì Yorùbá wà tí wọ́n sọ pé sẹ́ẹ̀ ààrẹ kan ò lè wá jọba lórílẹ̀ bàbá wa? Ọ̀rọ̀ Yorùbá yẹn ti kú. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Ara tá à ń sọ nìyẹn. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ bá mi bó kó lọ fà, ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀, ẹ jọ̀ọ́ yà àwọn èèyàn pé Yorùbá nation nìkan náà ọ̀nà àbáyọ la fi ń sọ pé ó dàbọ̀.